hello. Ẹ̀yin èèyàn mi o, ó gàgà ń tú ó gàjù. Lọ́ba ní o, lọ́ba ní pẹ́pẹ́ sí o, wọ́n ti rí Adémákinwá. Wọ́n ti rí Adémákinwá o láti 4 days ago náà ti ń wà. Tọ́ ni wọ́n ti gbà lọ́wọ́ ìyá ẹ̀ ní odò tó lọ porí olórí. Ó lọ porí olórí àwòdì gbé tiẹ̀ lọ. Lọ porí tàdé ní káwò tẹ́bà gbàgbé àti ṣiṣẹ́ yẹn bá kàn wá ní ààyè fojú sílẹ̀ o, àwọn òun ṣe nǹkan tí àwọn àbá náà ṣe ń sọ ìrà tí ò lọ́mọ nú àwọn ò kì í ṣe é. Wọ́n níbi Adémákinwá tí gbogbo èèyàn ti ń retí láti ìjọba mẹ́rin. Wọ́n ní Ashley, wọ́n ló ṣe ló kàn ṣe bí wèrè káàkiri. Wọ́n ní kò jọ wèrè kò já síwọ̀n. Látìgbà tí Yèyémólú ti gba ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀, ó lọ porí ọmọ lọ́mọ. Wọ́n ní kò sí gbogbo ẹni tó tọ̀nà bẹ́ẹ̀, wọ́n ní ó lóun ò ní gbàgbẹ́. Ṣebí Ashley yóò tán wá bẹ́kùnbẹ́kùn. Ó máa fi ojú Ashley gbolẹ̀ lọ́tẹ̀ yìí. Wọ́n ní Yèyémólú ló sọ bẹ́ẹ̀. Allegedly ni o. Nígbà ṣe gbọ́ ọ, lọ́ba ní ṣe ni kábíyèsí wà lọ. Wọ́n ní kábíyèsí sọ fún Naomi. Wọ́n nígbà tí Ashley bẹ Naomi tó sọ gbogbo àṣírí òun tó tú gbogbo Ashley nìyẹn. Ibi tọ́mọ ẹ̀ máa gbé sí nìyẹn. Òun ò lọ o. Wọ́n ní Ashley wọ́n ní Naomi bínú. Wọ́n ní Naomi bínú. Ta ni ò ní bínú? Ta ló máa ṣe tí ò ní bínú? Nígbà tó fẹ́ pọ̀ ọmọ lọ́mọ kí tiẹ̀ kó dá tiẹ̀ sí níbo náà ti ṣèrò ẹ̀. Irú orin ìlú wo nìyẹn? Lọ́ba ní ṣe ni Naomi pé kábíyèsí sọ fún olóhùn ò lọ. Ashley bẹ́ẹ̀ síbi tó ti ń bẹ olóhùn ò lọ. Wọ́n ló fẹ́ ké parẹ́. Ìyẹn Ashley o. Wọ́n ní nǹkan tójú ẹ̀ rí lẹ́nu ijọ́ 3 àbí 4. Wọ́n lè ní ló ṣe ijọ́ 4 tó ti ń wá tadé nìkan. Wọ́n wá lọ sẹ́ni àwọn ní odò ló gbé lọ. Odò yẹn gangan. Odò náà ń wá lọ àwọn tó ń wá ọmọ yẹn odò. Wọ́n ní every time ni Ashley máa lọ sí ti odò tó wọ́n máa kékékéké tó pè Yèyémólú pé Yèyémólú ò dá lóhùn. Ṣé màmí wọ̀ta kọ́ ni Yèyémólú? Àwọn Yemọja nù. Lọ́ba ni wọ́n dá pé kò dá lóhùn, gbogbo wọn ti gbà kámú. Mi sọ fún wa pé ìjọ tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe Ashley wọ́n ní ìyẹn Ifá pàtì tán náà ṣe Ashley ọ̀tọ̀ omi tó máa lọ bẹ̀ ṣe bínú dídùn ló mórí ẹ̀. Gbogbo èèyàn ti reject wọ́n kàn ń wo níràn ni. Ṣé tó fẹ́ lọ gbé ó fẹ́ lọ dúró lórí àwòdì wá gbé tiẹ̀ lọ. Àbá náà ṣe ń sọ ó fẹ́ gba destiny ọmọ lọ́mọ. Wọ́n ní gbogbo wa yá ni kábíyèsí ní Yèyémólú wọ́n ní ìyá Yèyémólú bọ́n ṣe sọ ọ́ àwọn òbá wọn débà àkókò ṣe àwọn ẹgbẹ́ omi débi páǹṣẹ ẹgbẹ́ òkùnkùn. Lọ́ba ní ìṣèlú kábíyèsí. Yèyémólú sọ fún kábíyèsí pé kábíyèsí o sọ fún Naomi pé kó wà. Òun àti Naomi ò fẹ́ bá Naomi sọ. Ní Naomi òun kí ló wà lọ síbẹ̀ òun ò lọ o. Òun ò bá wọn ṣe ẹgbẹ́ omi o. Kí ló ń fẹ́ lọ? Olóhùn lọ. Oníkábíyèsí ẹ fi mí lọ́rùn lẹ̀ mí ò lọ. Àbí túláàsì ni. Káti ẹ̀ ká fojú inú wò nǹkan tí Ashley ṣe. Ọmọ òun máa ní tó fẹ́ sọ ipò fẹ́ ṣe báàdì fọmọ kó wọ́n lọ. Ó dín ọmọ òun fẹ́ gba destiny. Wọ́n ló lé Naomi, ó lé Ashley ẹsẹ̀ ọba. Wọ́n ní Naomi lé Ashley ẹsẹ̀ ọba nígbà tó wá bẹ̀rẹ̀. Wọ́n ní ó kékékékéké kan gbà wọn ta ló fẹ́ gbà wọn. Àwọn láfògiri gbé dànù. Ó lọ bá Rónkẹ́ olórí Rónkẹ́ ìyẹn lè dànù. Kókókókó gbé pálapàla lọ kí ló ń sọ tó ń dùn lẹ́nu. Kó lọ máa sọ kiri kó fẹ́ lọ change destiny ọmọ lọ́mọ ní àwọn olùgbà ọmọ ẹ̀. Wọ́n ní kiri yẹn wá dàbí kàyéfì. Wọ́n lóun nìkan ló ń jiyẹ̀ tó ń dààmú gbogbo. Wọ́n láwọn ọdún Ifá tó ń ṣe ní last week ìjẹ́rin kan náà ṣe ẹ̀jẹ̀rin yẹn náà ṣe Ifá.
wọ́n ní kábíyèsí wá sọ fáwọn onífà pé kán wọ Ashley o, ó ṣe ká Ashley wà nínú kinní yìí ò bẹ̀tẹ̀ nínú kinní òrìṣà tó ń ṣe yẹn. Ashley ti wà níbi tó ti ń wọ ọmọ. Wọ́n ní yèyé lúà, wọ́n ní kàyéfì ni o, wọ́n ní yèyé lúà kẹ̀ yèyé mólú, wọ́n ní yèyé mólú ó ti gba ọmọ Ashley nínú odò. Ṣé mọ̀ pé kì í ṣe tuntun ní ìṣojú àwọn tó máa ń ṣe ẹgbẹ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ti sọ fún Ashley pé kó fi Naomi lọ́rùn lẹ̀. Ọlọ́run kan máa mú kiri ni because Naomi bó ṣe wà yẹn pé orí ẹ̀ gbàbọ̀dé, orí àwọn ìgbàbọ̀dé pé kó fi lọ́rùn lẹ̀ kólúkálukú dúró sí àfi máa fẹ́ ọkọ òun. Pé bẹ̀tì Naomi Ashley ò gbà, ó wẹ̀ pé kó máa lọ. Wọ́n ní àwọn tó kù láwọn lọ torí kábíyèsí bẹ̀ wọ́n pé kán lọ bóyá wọ́n lè lọ bá wọn bẹ yèyé Modú ní odò. Ó ní kò sẹ́ni tó tẹ̀lé. Pé àfẹ́ni mẹ́ta àwọn onífá mẹ́ta péré nu gbogbo wọn ṣe pọ̀ tó yẹn. Wọ́n náà pọ̀ arí wọn nínú screen níjọ́ yẹn. Wọ́n pọ̀ tó ń ṣọdún yẹn níjọ́ yẹn. Wọ́n ní àwọn mẹ́ta péré náà tẹ̀lé kábíyèsí. Wọ́n ní kábíyèsí ẹ jẹ́ ká lọ. Wọ́n débẹ̀ pẹ̀lú bí kábíyèsí ṣe pàrọwà fún yèyé Modú. Ó ní yèyé Modú ní kán máa lọ pé wọ́n ní rìlíìsì ọmọ yẹn. Wọ́n ní kábíyèsí ya kúkú padà jẹ́jẹ́ tó. Wọ́n ní láti gbà ẹ́ wọ́n yẹ̀ wá ọmọ yẹn. Wọ́n ní Ashley wọ́n ní ìdúró òsì fún ìbẹ̀rù òsì fún Ashley pé kò ń dé ààfin. Pé tó bá ti dé ọmọ ẹ̀ ó lè sùn kó lè wó. Ọmọ náà máa pé at the end of the day kábíyèsí nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn ní pé wọ́n ní nígbà tí Naomi sọ fún kábíyèsí òun ò lọ o kó jẹ ìyá ẹ̀ torí òun nǹkan tó jú bá rí tó ń wá lójú rí. Wọ́n ní bó ṣe parí nìyẹn o bí wọ́n ṣe kábíyèsí. Wọ́n nígbà tó di òrùmọ́júmọ́ ìní bí Naomi ṣe wá lálàá gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní bó ṣe rí ọmọ yẹn tó ń fẹ́ lẹ́lẹ́lẹ́ tó ń bọ̀ nínú odò tó bá ń bọ̀ tó ń bọ̀ lórí odò tí ìjì yẹn ń gbébọ̀ tó ń gbébọ̀ wáyé ìjì yẹn á tún gbé padà á gbé lọ rábídò á tún gbé padà at the end of the day nǹkan bẹ wọ́n ní bí ìjì yẹn tún ṣe gbé padà nìyẹn. Ọmọ yẹn wá ń ké wọ́n lọ́mọ yẹn wá ń ké kíké tọ́mọ yẹn dẹ̀ ń ké kẹ́rẹ̀ wọ́n ló ń wáyé ẹ̀. Wọ́n ní bí lady yẹn wọ́n ní bí yèyé Modú bó bá Naomi sọ̀rọ̀ pé kí ní Naomi lówó òun ti dé o, ó lóun ti dé o, ó ní òun ti dé o pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní bó ṣe wá dé ọ̀dọ̀ yèyé Modú yẹn Naomi ló bá ní yèyé Modú ẹni mo ti dé ọmọ òun lòun wá gbà wọ́n ló pe tàdé yẹn ní Adémákì wọn lọ́mọ. Ó ní bí púpọ̀ ló fẹ́ pọ̀ ọmọ yẹn bí kíní ohun ìwò ṣàwá gbé ọmọ yẹn kó pọ̀ lẹ̀ kó pọ̀ ọmọ tí ó gbé wá tó ń wá wọ́n ní nǹkan tó sọ fún yèyé Modú nìyẹn. Ó ní kó pọ̀ o. Wọ́n ní bígbà tí Naomi fi àṣẹ sẹ́nu ṣé wọ́n ti sọ wọ́n ní ṣe ló wá ń sunkún má tètè mẹ́yìn tí débi tí mo sọ yìí. Wọ́n ní ṣe ni ọmọ yẹn ní ojú àlá Naomi o. Wọ́n ní ṣe lọ́mọ yẹn wá ń ké ó ń ké gidi gan ó ké fún yẹ tó bá ń bọ̀ báyìí pé wọ́n fẹ́ lélẹ̀ lójú rẹ̀ bí pátó wọ́n ní yèyé Modú á tún rí bọ́nú sàlẹ̀ omi. Wọ́n ní bọ́n ṣe sọ nìyẹn o mi ò bá wọn débẹ̀ o. Ọlọ́run má pè mí wá jẹ́rìí irọ́ torí mi ò mọ̀ o. Wọ́n ní gẹ́gẹ́ bí Naomi ṣe ṣàlàyé wọ́n ṣe sọ pé Naomi lálàá yẹn wọ́n ló sọ fún wọn láàfin pé nígbà tó gbọ́ ọmọ yẹn dé pé àlá tóun lágan ló mú òun pé kóun lọ gbé ọmọ yẹn because àánú ọmọ yẹn ṣe òun láìka ọmọ pé Naomi láìka ọmọdé ó láìka ọmọ pé ọmọ aláìṣẹ̀ tá pé Ashley gan ṣe òun dáríjì bàbá yìí ti sọ pé ọmọ kékeré yẹn ó nígbà tóun rí ọmọ yẹn lójú àlá lórí omi tó ń ké kíkan tó ń wáyẹ wọ́n ní ọmọ yìí dẹ̀ ń sọ́fà pé kóun lọ kábíyèsí. Wọ́n ní kò sọ fún kábíyèsí kó tó lọ because kábíyèsí ti bẹ̀ pé kó lọ gbogbo wọn ti bẹ̀ wọ́n ti bẹ̀ Naomi olóhùn lọ ẹni tó fẹ́ pa ọmọ kó wá ní wọ́n tí ò bá já àlá tí
Naomi là wọ́n ní bí Naomi ṣe kí mọ́tò mọ́lẹ̀ ni ó di odò ibi tí yèyé Mọ́dù wà wọ́n ló débẹ̀ yèyé Ashley wọ́n sọ àbí Mariam ẹ má bínú jàre àwọn pípù yẹn ó máa ń kó sí mi lẹ́nu Naomi olórí Naomi wá débẹ̀ Queen Naomi débẹ̀ yèyé Mọ́dù mo ti dé o òṣùpọ̀ sọ pé ó fẹ́ rí mi náà òun ti dé ọmọ tó síìsì ọmọ òun náà ni bó jẹ́ pé bóyá pípọ̀ ló fẹ́ pọ̀ kó yá pọ̀ ọmọ yẹn jáde fún òun wọ́n ní kó vomit ẹ̀ kó pọ̀ jáde fún òun fẹ́ rí ọmọ yẹn òun dẹ̀ fẹ́ gbé ọmọ yẹn wọ́n ní yèyé Mọ́dù wá ní kò burú wọ́n ní before you know it wọ́n dẹ̀ rí wọ́n ní jì wá bẹ̀rẹ̀ sí ní jà lórí omi yẹn bí jì yẹn ṣe bẹ̀rẹ̀ kíkọ ojú wọ́n ń gbé afẹ́fẹ́ gbúrúgbúrú àṣé iṣẹ́ ti fẹ́ ṣe wọ́n ní ìṣe ni Naomi wá dúró tó ń wò wọ́n ní before it ìṣe ni ìjì tó wà tó fẹ́ lórí omi yẹn wíwíwíwí wọ́n ní ìṣe ló stop lẹ́ẹ̀kan bó ṣe stop ló bá rí Adémákinwá tó wá rìn bọ̀ ní etí odò wọ́n ní ìyá rẹ̀ wọ́n ní bí Naomi ṣe sọ fún yèyé Mọ́dù òun dúpẹ́ òun máa bó ṣe gbọ́ ọmọ yẹn nìyẹn wọ́n lọ́mọ yẹn dẹ̀ wọ́n á ń ké Naomi gbé ó gbé sínú mọ́tò bó ṣe gbèdé ààfin nìyẹn ò dé nìkan tá à ń gbọ́ sí nìyẹn o ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé kì í ṣèṣojú wọn lè ní nàlá ẹ bá ṣe nàlá torí mi gan pàápàá mo kàn ní kí n sọ fún àwọn èèyàn pé sórí ìtàtúgbọ́ rèé o wọ́n lè sọ pé nàlá sórí ìtàgbọ́ ṣé ká bá gbọ́ ṣé ká má sọ fún wa á sọ fún yín náà nìyẹn mo sọ fún yín pé etí tó gbà ló máa gbà bọ̀ ṣé bẹ́ẹ̀ mi mo sọ fún wa ìta gbọ́ mo sọ fún wa pé wọ́n máa nà ń wọ́ ọmọ Ashley wọ́n máa ń wá ọmọ Adémákinwá bí ọmọ Ashley báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ọmọ yẹn wọ́n ní Naomi gbé ọmọ yẹn wá ìyá ọmọ wọ́n ní ìyá ìwà mi tó ti tàràkà lọ tó ń wá ọmọ wọ́n ní Naomi ti gbé ọmọ yẹn dé ààfin wọ́n ní kẹ́ wá wo ààfin lẹ́nu wọ́n ní gbogbo ẹ̀ dàrú wọ́n ní bí kábíyèsí ṣe Adémákinwá wọ́n ní ṣe ló tó bu Naomi so pé Naomi ìwọ ọmọbìnrin yìí kọ́ tí mo ṣe sọ pé mi ìfẹ́ fi ẹ́ lẹ̀ torí o máa ń jọ mí lójú gbogbo ìgbà pé obìnrin yìí mi ì lè ṣe without you wọ́n ní ó fẹ́ lè máa gbé sọ pé kò ń gbé Naomi wọ́n dáṣílẹ̀ òsì lóye kò sí ní kíní o wọ́n ní sì pé ó ṣe tí ẹ̀rù Naomi tó bá Ashley wọ́n ní gbogbo àwọn tó wà láàfin ni ọmọbìnrin wọ́n ní kábíyèsí ṣáírí tóun bá sọ̀rọ̀ Naomi ó máa dàbí pé òun láṣejù wọ́n ń gbógun tì wọ́n mọ̀ pé nǹkan tó wà nínú ọmọbìnrin òun mọ̀ nǹkan tó wà nínú ayé obìnrin tóun ṣe kúkú sọ pé àforí àfọrùn òun ò lè ṣe kóun máa nífẹ̀ẹ́ Naomi ó ní ṣéyàn á ṣe gbogbo adúrú eléyìí kò ní nífẹ̀ẹ́ yìí ó lóun á nífẹ̀ẹ́ Naomi òun á tún nífẹ̀ẹ́ sí ó ní Naomi òun ò lè ṣe ìbá náà oníkẹrójú ayé àbẹ́ẹ̀rẹ̀ wọ́n ní inú kábíyèsí dùn wọ́n ní bó ṣe gbá ọmọ Adémákinwá wọ́n ní bó ṣe gbá múlẹ̀ tó gbé tó fún Naomi tó fún Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan tó ń sọ allegedly agbọ́ ni o a ní ká sọ fún èèyàn wa tó ṣẹlẹ̀ ń kẹjọ o ká fíìdì yín o èṣe tètè tó táìmù ti lọ ẹ bá ṣe ẹ bá láì kẹ̀kẹ́ dẹ bá fi tó kí sí comment section ẹ ṣe gan bye.